ó ga o, ìgbéyàwó àwọn òṣèré yìí ti dàrú. Lóòótọ́ ló ti pẹ́ tí àwọn èèyàn ti ń gbé ipò yẹnu pé kò jọ pé àjọṣepọ̀ tó dánmọ́rán wà láàrin àwọn òṣèré ilẹ̀ wa méjì tí wọ́n jẹ́ tọkọtìyàwó ni Bùkọ́lá Awóyẹmí tí gbogbo èèyàn mọ̀ sí Arúgbá àti Dàmọ́lá Ọlátúnjí tóun náà jẹ́ òṣèré. Ibi tára ti ń fo àwọn èèyàn sáwọn méjèèjì ni bó ṣe jẹ́ pé wọn kò kí ara wọn lásìkò ayẹyẹ ọjọ́ ìbí wọn kò sì tún rí wọn papọ̀ bí wọ́n ṣe jọ máa ń ṣe tẹ́lẹ̀ pẹ̀lú àwọn ọmọ wọn. Bó tilẹ̀ jẹ́ pé ọ̀pọ̀ ni kò ka eléyìí sí, bẹ́ẹ̀ ni àwọn òṣèré méjèèjì yìí náà kò sọ̀rọ̀ jáde láti sọ pé bẹ́ẹ̀ ni tàbí bẹ́ẹ̀ kọ́ lórí pé ìgbéyàwó wọn ti túká tí oníkálùkù sì ti ń lọ lọ́tọ̀ọ̀tọ̀. Ṣùgbọ́n gbogbo awuyewuye yìí ti wá sópin báyìí pẹ̀lú bí Bùkọ́lá Arúgbá ṣe gbé ìwé ìpínyà láàrin òun àti Dàmọ́lá tí lọ́ọ̀yà rẹ̀ kọ sórí ìkànnì Instagram rẹ̀ láti sọ fún gbogbo èèyàn pé òun kò sí pẹ̀lú bàbá ọmọ òun náà mọ́ àti pé àwọn méjèèjì ti pín gààrí báyìí. Nínú lẹ́tà náà tí agbẹjọ́rò rẹ̀ kọ òun ló kà báyìí pé àwa gẹ́gẹ́ bí agbẹjọ́rò arábìnrin Bùkọ́lá Awóyẹmí tí gbogbo èèyàn mọ̀ sí Arúgbá ń fi àsìkò yìí sọ fún yín pẹ̀lú àṣẹ tí a gbà láti ọ̀dọ̀ oníbàárà wa ká tó gbé ọ̀rọ̀ yìí jáde pé à ń fi àsìkò yìí kéde pé a fẹ́ kí ẹ fi eléyìí sọ́kàn pé oníbàárà wa Bùkọ́lá Awóyẹmí àti Dàmọ́lá Ọlátúnjí kò ní àjọṣepọ̀ kankan papọ̀ mọ́. Oníkálùkù ti ń lọ nílọ ẹ̀ láì ní ìkùnsínú kankan síra wọn. Kò sígbà kankan tí àwọn méjèèjì ṣègbéyàwó ṣùgbọ́n Ọlọ́run fi ìbejì ta wọ́n lọ́rẹ. Àwọn méjèèjì ni wọ́n ti jọ fohùn ṣọ̀kan pé àwọn yóò máa rí sí ìtọ́jú àwọn ọmọ méjèèjì yìí. Ohun tí àwọn kan ń sọ ṣùgbọ́n tí Aláròyé kò lè fìdí rẹ̀ múlẹ̀ ni pé òṣèrékùnrin náà ti fún ẹlòmíì lóyún níta. Bẹ́ẹ̀ ò bá gbàgbé, kí Dàmọ́lá tó fẹ́ Arúgbá ló ti kọ́kọ́ ṣègbéyàwó pẹ̀lú ọmọbìnrin kan Raliat Abíọ́dún Ṣóbọ̀wálé lọ́jọ́ 13 oṣù kẹrin ọdún 2013. Ìgbéyàwó náà kò ju ọdún kan lọ tó fi túká. Ẹ̀sùn àgbèrè ni ọmọbìnrin náà fi kan Dàmọ́lá. Bùkọ́lá Awóyẹmí tí Dàmọ́lá padà fẹ́ sílé tí wọ́n sì ti kọ ara wọn báyìí ni ọmọbìnrin tó ń gbé nílùú òyìnbó náà fẹ̀sùn kàn pé ó ń ṣe wọléwọ̀de pẹ̀lú ọkọ òun, èyí tó sì padà fa ìpínyà láàrin wọn. Jọkẹ́ Àmọ̀rí ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.